nígbà yẹn gan ayami disciplinarian náà disciplinarian ni mí tọ́wọ́n bá rí mi géètì báyìí yàrá ni wọ́n sá lọ nìyẹn. wọ́n sá lọ. wọ́n máa ń sá lọ torí àti mọ̀ pé tí n bá kò sòrò lọ́wọ́ ẹ̀rọ ń bẹ̀ ọ gbọ́dọ̀ dáa ni ìsídàkọ̀ dáa tàbí kò kó ìsúkú ni gbogbo àti wọn ní gbó kiri ga tí mo jókòó wọn ìwọ lọ́dún ìwọ lọ́dún ẹni tẹ́ bá ti mú ẹ máa mú bọ̀ tó wà níbẹ̀ náà yàrá tí wàá gbọ́ pé Mr. TJ ń bọ̀ wọ́n sá lọ nìyẹn. ìṣẹ̀lẹ̀ tí n lè gbàgbé ni ọmọ kan tó fẹ́ ṣàkóbá fún mi. bó ló ṣe ṣẹlẹ̀ bàbá. ìgbà yẹn mò ń kọ́ GS3 ní business studies àwọn GS3 wa ABCD EFGH ni a oṣù yẹn pọ̀ gan ó wá ń kọ́ máa ń kíláàsì kan kíláàsì nẹ́ẹ̀sì mi ọmọ ìbẹ́ tí wàá gbóhùn ká Mr. TJ ni torí TJ ni wọ́n máa ń pè mí Mr. TJ wọ́n gbọ́ Mr. TJ ń bọ̀ Mr. TJ ń bọ̀ wọ́n kàn rọ́ gírì ń wọ́n tira wọn báyìí ìkànnì ọmọ yẹn ó wá ṣubú ó fi eyín sára rẹ̀ ní ètè òkè ó bẹ̀jẹ̀ gan kí ló dé mo bá ní kan gbọ́ ọmọ yẹn mo bá lọ sọ fún principal wọn sáré kan gbé lọ sí maternity wọ́n dẹ̀ take care rẹ̀ nígbà tó ọmọ délé Mr. TJ lùtìnù tó ń fẹnu gún tó ń fi eyín gún ra òun lẹ́nu òun fọdún ilé ìgbà yẹn ń bọ̀ ìjọ kejì ó ń bọ̀ furiously ọkàn gba sáàbù wa ni adẹ́pọ̀ sáàbù ó sì grip mi nù lọ́ba ló sọ máa ń lọ́rùn kí ni wọ́n wá fọ lẹ́rán máa wá ń wòran bẹ́ẹ̀ yẹn ṣe lọ sọ fún principal náà pé wàhálà ti ṣẹlẹ̀ o parent kan ti wá lọ aṣọ mọ́ Mr. Tijani lọ́rùn o yeah because teachers college ọmọ tó wá lọ ń gbà yẹn ọmọ bá stubborn gan tó bá lọ ọbẹ̀ tó ọmọ tí wọ́n bá ẹ̀ yẹ ẹran tí wọ́n bá lọ ọbẹ̀ tó bá lo táàmù kan bẹ́ẹ̀ wọ́n á rò mí àgùn lábẹ́rẹ́ nígbà tó wá padà orí ìyá ti wálé ọ̀sán senior man discipline everybody náà ní ìsìn ní sí tẹ̀yẹ̀ tẹ discipline ọmọ tí bàbá ń bọ̀ ń dọ́kì tàbí ìyá náà ń kọ́ rẹ́bọ̀ àbá teacher school wílílé yìí ò lè fi dójú òṣìṣẹ́ yẹn gbogbo discipline àtijọ́ èèyàn gbọ́dọ̀ apply rẹ̀ ní ìsìn ó mú kàn teacher náà wá túwọ́ ń bẹ̀ wọ́n máa wọ ọmọ yẹn ràn ó dẹ̀ affect àwọn ọmọ wọ́n máa yàn gbóbi sí wọn bọ́dọ̀ sọ bí wọn lẹ́nu mọ́ tó bá sì gbà kéwòn tó bá if you flog a child in the school òbí yà tí wọ́n bá ń pè ọ̀nà tó ní now if you do that now olùdarí àkànbárẹ̀ nǹkan ọ̀tún gbogbo ọ̀tá akọ́ngbà náà wọ́n ti sórí ire tó pọ̀ rẹ̀ wọ́n sórí ire gan ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ gan la ń jàǹfààní wọn lónìí wọ́n sórí ire ìkọ̀ tí gbàgbà wá kọ́ ọmọ láàárọ̀ tán á tún sí lẹ́sìn fún wa kò sówó ń bi lẹ́sìn o fúri ìlẹ̀ ń gbà yẹn fi lẹ́sìn wá gbowó lẹ́sìn ni à ń kún àní o apart from that wá tún wá di bí Saturday ọmọ tí wọ́n bá tún ráàyè á tún nìkan wá á tún pàdé. owó gbọbọ ènìyàn o. gbowó a kàn kọ́ gbogbo ìgbà yá kàn ṣe fún tọ́lọ́run pé at least in future àwọn ọmọ yìí náà á gba nǹkan kan padà lọ́dọ̀ Ọlọ́run ó kàdá àdìkún ní ìrànwá sí dáadáa ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ní ìrànwá sí dáadáa náà. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. gẹ́gẹ́ bí ìṣe wa a tún ti rìnrìn àjò a ti lọ sọ́dọ̀ bàbá wa kan tẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé a máa ń ní ìrírí lágbà ọgbọ́n ètí àgbàlagbà tó bá sì jókòó tó bá ń rí tọmọdé bá gun àga mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kódà ó bá gunlé ó lè mọ̀ rí ìdí rèé o tá a fi tọ̀ bàbá wa wá láti wá bùnmu nínú omi ọgbọ́n àti ìmọ̀ wọn torí pé tá a bá ń kà ní méní méjì mẹ́ta bàbá ti ṣe díẹ̀ nínú ayé tá a wà yìí àti lọ́dọ̀ bàbá wa ta ni wọ́n gan iṣẹ́ kí ni wọ́n yàn láàyò kó tó di pé wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba kí ni ìrírí wọn ṣùgbọ́n kí n má bàa dá yín lágara bàbá wa ẹ bá ní káwọn ará ilé tí wọ́n wò wá tí wọ́n ń gbọ́ wá. a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá o Ọlọ́run adó tì a sì kí atọ́kùn ètò yìí Ọlọ́run máa sàmì ìṣẹ̀ náà orúkọ mi ni Ọ̀yẹ́kìn Ọlábànjí Tìjání láti ilé tí mi Ìkòyí Ọ̀ṣun ìṣọ̀kan South LCDA Ọ̀ṣun State. Ìkòyí Ọ̀ṣun la wà yìí ẹ ṣeun ẹ já bẹ̀rẹ̀ báyìí bó ni àṣebí yín bàbá nínú ìdílé wo la bí yín sí báwo lẹ ṣe dàgbà. a bí mi ní ọjọ́ 12 oṣù kẹta ọdún 1957
ní abúlé kan tá à ń pè ní Owó Ọba nílùú Ìkòyí Ọ̀ṣun sí agboolé Tìmì nílùú Ìkòyí. nínú Ìkòyí láti bí ẹ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ṣe dàgbà bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ léèwé. Gẹ́gẹ́ bí ayé àtijọ́ ti rí, oko ni wọ́n bí wa sí. Oko Mowó. DC Primary School Owó Ọba. Ibẹ̀ la lọ. Ìgbà tó di 1960 abẹ́rẹ́ 1963, ìgbà tó di 1968 àyìn láti kó ń bẹ̀. Ẹnìkan tó jẹ́ àbúrò màmá tó bí màmá mi ó wá mú mi lọ sí Ẹdẹ. Ẹdẹ yẹn láti lọ parí Francis wa ní CAC Primary School lálàáfíà ní Ẹdẹ. Ìgbà tá a kúrò ní Ẹdẹ yẹn a lọ sí LA Modern School Ẹdẹ ní a sọ di Ọba Aláòyè Grammar School ní ìsìnlẹ̀ Ẹdẹ. Ìgbà tá a kúrò ń bẹ̀ a tún gba Baptist Teacher Training College Ẹdẹ lọ 1973. Nígbà tẹ́ kúrò ní tẹ́ parí ní Modern School ní Ẹdẹ 1972. Modern nígbà yẹn. Modern School nígbà yẹn ní a sọ di Ọba Aláòyè ní ìsìn. Ló di òkè ní Ẹdẹ. Ẹ má dẹ̀ níbo àwọn tí a rẹ̀ class kílẹ̀ máa ń parí bẹ́ẹ̀ ṣé grade ni ṣé fọ́ọ̀mù ni ṣé Modern 3 ni o. Modern ni ẹ máa ń parí. Modern 1 Modern 3 láti gbà certificate Modern 3. Modern 3 yẹn la máa mú lọ Teachers College nígbà yẹn. Ní a wá mú lọ sí Baptist Teacher Training College ní a sọ di Federal Poly Ẹdẹ lónìí. Bàtà kó ń bẹ̀ wọ́n fún wa níṣẹ́ gẹ́gẹ́ bí àtijọ́ tó yẹ bá lọ teacher training tó bá ti parí máa fún un níṣẹ́ olùkọ́ni automatic ni. Láyé ìgbà yẹn tí ẹ̀ bá lọ sí Teachers Training College tó bá ti ń parí báyìí ìmọ̀ká tó parí final paper ní ó ti lẹbi tí wọ́n gbé yẹn sí. Bẹ́ẹ̀ láti lọ máa kọ́ àwọn wọn. Bẹ́ẹ̀ ni ìgbà yẹn wá rèé wọ́n á gbé mi lọ sí Divisional Teachers College Ijebu Òde lógùn state. Nígbà tẹ́ parí ní 76. ibi tí wọ́n post ẹ̀yin sí òní ẹ̀yin lẹ sọ pé bẹ́ẹ̀ lẹ fẹ́ ni àbí. Ibi tí wọ́n gbé mi lọ ni. Oṣù ìwọ ni mo mú. Àti Kirun. Ṣùgbọ́n bọ́lá ó ṣe kádà rẹ̀ nípa ayé Western State ni ní a bá gbé àlọ́ Ìjẹ̀bú. Wọ́n ní Ìjẹ̀bú àwọn àyòkù wa ṣe àwa mẹ́fà péré náà àwọn tá a jáde ńgbà yẹn á gbé lọ sí Ìjẹ̀bú. Pẹ̀lú kádà Ọlọ́run a sì lọ́dún méjì ń bẹ̀. School tí a kọ́ gbé mi sí mbẹ̀ ni a ń pè ní St. Francis Primary School Ìbẹ̀fún ní Òdògbólú local government very close to Ìjẹ̀bú Òde. Àbẹ́ẹ̀rí bàbá máa ṣe rántí gbogbo rẹ̀. Ibẹ̀ ni a ti ṣe ọdún méjì. Lẹ́yìn ọdún méjì yẹn mo ní ẹ̀bọ̀ èmi ń lọ́lé o gbogbo àwọn tá a wà lọ́yìn la bá wálé. Mo sì wá kúrò ń bẹ̀ báyìí Adébàdàn bóun ló ṣe yá la fẹ́ kó lógùn state ni Aláfáàwé schools board wọlé fẹ́ mú ọ wá lọ sí Ìwó schools board gbà yẹn. Ìwó schools board ní ẹ ti wá gbé mi sí Arárọ̀mí Òwu that was 1978. 1978. St. Francis Primary School ní Jákàn Arárọ̀mí Òwu. Ibẹ̀ ni àwọn agbé àṣegbà yẹn. Arárọ̀mí Òwu ẹja dúró ń bẹ̀ ọ́ ẹ jẹ́ ká wo ìrírí yín ní Ìjẹ̀bú Òde ọdún méjì tẹ́lẹ̀ ló ń bẹ̀ yẹn báwo ni ìlú bẹ̀ yẹn ṣe rí yàtọ̀ sí Ẹdẹ tí ẹ ti parí ẹ̀kọ́. Ó jẹ́ nǹkan tó lágbára díẹ̀ torí ìjọ́ kẹta tá a dọ̀hún ní a bẹ̀rẹ̀ sí ṣe ọdún orò ń bẹ̀ ó jẹ́ nǹkan pàyà torí àwa tá a jẹ́ àlejò ń bẹ̀ àti ra wa mọ́lé fúnjọ́ mẹ́ta ni. Nígbà tá a gbọ́rọ̀ orò. Nígbà tá a gbọ́rọ̀ orò torí orò tí wọ́n ń ṣe ń bẹ̀ tí ìbá mọ̀ tí wọ́n ń pè lóró lóòótọ́ ẹ̀rù ọba yẹn aláti ti ra wa mọ́lé fúnjọ́ mẹ́ta àwọn ọmọ ìlú mẹ́ẹ̀ jáde o. Àlejò lẹ́yìn mẹ́ẹ̀rí agbànúlé ni àti wá dìrọ̀lẹ́ Sunday ìjọ́ kẹta yẹn àti wá jáde gbogbo ọ̀tá ló ń bẹ̀ yẹn kò sí ìyọnu kankan àwọn tó wà ń bẹ̀ yẹn wọ́n fẹ́ràn àwọn olùkọ́ gan torí pé àwọn ọmọ bẹ̀ yẹn wọ́n sábà ṣiṣẹ́ olùkọ́ òun ni wọ́n máa ń ṣe níjẹ̀bú wọ́n fún aláì dáadáa wọ́n tọ́jú wa wọ́n ṣàpọ́nlé yín gẹ́gẹ́ bí olùkọ́ ibù tí nǹkan kan bá mú yàn báyìí ní ìsìn àwọn òbí yẹn wọ́n sáré kó oògùn àfúnyàn gbà kí tíṣà yìí kí nǹkan kan mọ̀ sí o ojú bò ti agbádùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ká tó kó lọ́dún méjì. Àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bẹ̀ wá báwo ni títí ìgbà yẹn níjẹ̀bú yẹn ni o báwo ni àwọn ọmọ ṣe sípàṣẹ́kọ̀ọ́ ń gbà yẹn. a lè fi títí ìgbà kan wé tì sí ojú ọ̀la ń gbà yẹn ọmọ àtìgbà náà fẹ́ kàwé ni àwọn tí ìsìn òwò ni ìwé ni wọ́n fẹ́ kà ń gbà yẹn báyìí ti ń kọ́ ọ torí bàbá ti ń jáde skul báyìí àtúnrán ọmọ tó wá sí lẹ́sìn lọ́dọ̀ wa ń rọ̀lẹ́ wọn òbí wọn dẹ̀ rí ọba ti ṣe lọ́sùn lọ́dọ̀ wa báyìí a rí òbí mi tí ó tún fi bá ṣe àgbéga rí wá fún wa
wọ́n wà gba olùkọ́ ní ẹgbà ọ ṣé nǹkan kìíní kan o ọ̀tẹ̀ wọn máa bẹ̀ má fọkàn sí ìwé ju táyé òde òní lọ. ẹ̀sìn ọ̀hún gbà tẹ wá lọ́dún méjì bẹ́ẹ̀ tí ẹ padà sí Òwu àbí. wá gbé school board wà ń wò Òwu ni wọ́n ti wá gbé mi lọ sí Arárọ̀mí Òwu. ok nígbà tẹ wá dárọ̀mí Òwu ẹ jẹ́ tẹ̀síwájú. Arárọ̀mí Òwu ọkọ̀ bà mí ní jẹ́ torí pé bóun náà ti fẹ́ gbé mi láti Ìjẹ̀bú Òde wá sínú oko mi ọmọdé mi ọ̀nà ò dáa rárá nígbà yẹn ọ̀tẹ̀ àwọn bọ̀dà wa kan wà lórí Òwu orí Òwu ni mo ń gbé ibẹ̀ láti ń lọ sárárọ̀ lójoojúmọ́ gbogbo àwọn ọ̀dọ́ mo tún bá àwọn ọ̀rẹ́ mi tí wọ́n jẹ́ young boys níbẹ̀ tí wọ́n gbé abúlé mbà bẹ́ẹ̀ náà kú máa gbé bẹ̀ bẹ́ẹ̀ náà ṣe kó lọ sálẹ̀ Òwu Arárọ̀mí Òwu ọ̀sálẹ̀ ọdún méjì níbẹ̀ tó wá sí Àtìlẹ̀ primary school AUD Àtìlẹ̀ ní Ìkirè. lọ́dún méjì ní Ìwó ẹ̀ka ní Arárọ̀mí ẹ kúrò ńbẹ̀ tó wá sí Àtìlẹ̀ ní. mo ti wá dá Àtìlẹ̀ 1980 gbòdì 1982 mo láti tẹ̀síwájú lọ sí St. Andrews College of Education lọ́yọ̀ Aláàfin. ok ẹ tún lọ padà fìmọ̀ kúnmọ̀. grade 1 ní Àtẹ̀lẹ̀ àwa lọ sẹ́ǹsì yìí sí lọ́yọ̀ Aláàfin. ok grade 1 lẹ fi gba teaching. grade 2 la fi gba teaching. but nígbà yẹn àátò sẹ́ǹsì àwa lọ sẹ́ǹsì lọ́yọ̀ St. Andrews College. ẹ já wo ayé NC gbà yẹn ìjà mẹ́nubà díẹ̀ gbà yẹn a máa ń centers ká tó wọ kò sí jáàmù gbà yẹn ìgbà àwọn school náà organize náà ṣe test fún everybody gbogbo wa láà lọ ọbẹ̀ ẹni ó bá pass ni á lérúkọ ẹ̀ ẹ má ti wá lérúkọ orúkọ yẹn á wà kó result wà lọ síbẹ̀ ẹ má ti verify rẹ̀ tó qualify then ó tún sí course tó bá fẹ́ ṣe ìyàwó àmì lẹ fi wọlé sí. láti wọlé sí St. Andrews College of Education lọ nígbà yẹn. ọdún mélòó lẹ lò ní. ọdún mẹ́ta náà ni ọdún ti di Aláyàndé College of Education ní ìṣe nígbà ọlọ́tún wá sí mo tún sọ di Aláyàndé University of Education. báyìí ẹ lè rántí sẹ́ẹ̀tì tẹ jẹ́ bóyá ẹ̀yin lákọ̀ọ́kọ́ àbẹ́yìn ní kejì àbẹ́yìn ní sẹ́ẹ̀tì kẹta. àwa ní second set. torí ńgbà yẹn làwọn ẹgbẹ́ olóṣèlú ńgbà yẹn dá College of Education tó pọ̀. ìkan wà ní Wesley College Ìbàdàn ó wà ní Baptist College Ìwó Ìlá àti St. Andrews yẹn ibẹ̀ ni tọ̀yọ́ làwọn wa lọ ńgbà yẹn course tèmi tí ẹ̀ ṣe pàápàá gan ọdún yẹn ni a bẹ̀rẹ̀ sí offer course yẹn ìyẹn tí business education ni mo ṣe nígbà yẹn. báwo ni life bẹ̀ ṣe rí. ibẹ̀ yẹn dáa torí àwọn ọmọdé yóò ríra rí àárẹ̀ ń bẹ̀ ẹbí èèyàn dẹ̀ lọ́rẹ̀ then nǹkan tó jàdú bẹ́ẹ̀ ni pé ẹni tí ò bá serious nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ máa ń fail ẹlòmíà ní carry over bọ̀dé yẹn bá mọ ní tó. ẹ tó mọ ní carry over ńgbà náà láyé ìgbà náà. ní carry over téèyàn bá ti pépà tí yóò bá ṣe àbọ̀ fail yẹ ó tún ṣe lọ́dún tí ń bọ̀ ni. èyí ó tún ṣe ni wọ́n ń pè ní carry over. gbogbo gbàtẹ́ ẹgbẹ́ bá bọ́ sí 200 level ìwọ náà bọ̀ 200 level bọ̀ kọ́ọ̀sì yẹn ọ wà padà tún ṣe ni wọ́n ń pè ní carry over nígbà yẹn. ìgbìn pé yẹn fail yẹn drop pépà yẹn nù ó wà tún ṣe kó tó lè qualify. nígbà tẹ́ wá parí ní St. Andrews College ṣé ẹ lè rántí àwọn tí ẹjọ kẹ́kọ̀ọ́ gbà náà. wọ́n pọ̀ dáadáa alákọ̀ọ́kọ́ tí ń tiẹ̀ kọ̀ rántí tó lẹ́nu ọjọ́ mẹ́ta ní platform kan lórí WhatsApp àwọn tá a jáde 1985 yẹn pàpà jùlọ àwọn tá a ṣe business education àkóra wájọ ẹ̀yìn alákọ̀ọ́kọ́ ni Mukaila Mikael Ogundiran Lẹ́kan Ogundiran ó wà ní Federal College of Education ní ṣe as deputy boss wọn bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni ó wà ń bẹ òun gan ló kọ́ mi ẹsẹ ń kírun torí ọ̀dọ̀ àwọn oníṣọ́ọ̀ṣì lè ń gbé dàgbà ọ̀dọ̀ àwọn oníṣọ́ọ̀ṣì mi ò márùn kí òun náà mo wẹ sí yẹ ó fún mi ní opportunity ó ń kọ́ mi ń kéwú adẹ́mẹsẹ̀ sílẹ̀ ẹ̀kọ́ bí wọ́n ṣe máa ń ṣẹ̀ṣẹ̀ gan-an ni mo mọ bí wọ́n ṣe ń kírun ọ̀dọ̀ oníṣọ́ọ̀ṣì mo gbé dàgbà ibi tí ìbá pa àwọn oníṣọ́ọ̀ṣì yẹn máa ti lọ school tí bá ṣe àwọn oníṣọ́ọ̀ṣì yẹn mo lọ gbọ́dọ̀ wọn láti lọ sùkúl torí nígbà mo já ìpín àṣìṣì gan iṣẹ́ ọkọ mo fẹ́ kọ́ ẹ tó wá jábúrò mọ̀mọ́ mi yẹn tó wá ń ta àná bóòrò ọmọ àbúrò mi ó sì máa kọ́ sí ọkọ̀ láti mú mi lọ èdè ńgbà yẹn mo fi lọ sí sùkúl. ṣùgbọ́n mùsùlùmí ni àwọn òbí. pátápá àfáàbà mi. ok ẹ tó wá mú lọ sí. pásítọ̀ ni o. pásítọ̀ ni àwọn òbí yóò wà ní rárá ọmọ pásítọ̀ lè má mọ̀ mi lọ. mo fẹ́ kàwé ni tó kankan náà tó rí ṣe ń bi ṣọ́ọ̀ṣì ta ló ń gbé wọn àrùkọ mi ṣe yìí gbogbo ọ̀tá àjọ ọdún ẹ̀ṣẹ̀ yìí ó kọ̀ wọ́n. kílẹ̀ lò bàbá ọgbọ́n ò lẹ́yìn lò àṣírí ò lẹ́yìn. ṣé tí mo lo orí bàbá tó mú mi lọ gán mọ̀ pa àfáàn bàbá mi wọn pe níta àmú wa fún mi kó wá kàwé o mọ àjọ lọ ṣọ́ọ̀ṣì ni o mo di Sunday school ṣì yà pápá ẹlẹ́rìí wa o
ẹ tọ́jú alága orí òkè Èkó ní ìsìn pásítọ̀ Ìláísà Alálàdé àjọṣe kékeré ni ọmọ bàbá tí mo gbọ́dọ̀ wọn ni tó wà lórí òkè Èkó ní àjọṣe kékeré ni àjọ máa lùlù ni a bá fẹ́ ṣe Sunday school tá a bá fẹ́ ṣe ẹgbẹ́ àkọ́rí tó mọ̀ máa lùlù. torí ẹ̀kọ́ tẹ́ fẹ́ kọ́ ló jẹ́ ń tẹ̀lé à lọ bó sì fara mọ́ gbogbo ọgbà tí mo lò ní ajé ń lọ ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n náà alhamdulilayi. ẹlẹ́ẹ̀lẹ́ gbàgbé Mukaila Ògúndìran má pọ̀ bẹ́ẹ̀ o Michael Adéjùmọ̀ wà ọ̀rẹ́ mi náà làwọn náà ọ̀gá mi mọ̀ pé méètì mi ṣùgbọ́n ọ̀gá mi ni bí n pé àwọn ti sàkáǹtì rí grade 2 làwọn sàkáǹtì rí ó ní Fámákewá Emmanuel ọmọ Alíṣà làwọn wọ́n ti ẹ̀sìn sẹ́mi kí bá dé wọn láìpẹ́ ìta lọ Alíṣà ọ̀rẹ́ mi ní ṣùgbọ́n ọ̀gá mi tó wọ́n pé àná kọ́ mi lákàntì gan wọ́n kọ́ mi ní 4 semester nígbà tí èdè second semester náà ti ń kọ́yàn pẹ̀lú kádàrá Ọlọ́run kò sì jẹ́ ìmọ̀ àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ irú happy ní kẹ̀yìn ń pè happy Bintu ní kẹ̀lá ń pè Yínká Ọláfá gbogbo náà ti di ìyá ní ìsìn káàkiri ìjàmbá o wọ́n pọ̀ báyìí káàkiri. ẹ ṣeun bàbá nígbà tí wàá parí níbẹ̀ kí ni tẹ̀síwájú sà. ìgbà tí a kò ń bẹ náà mo fi gbópin sí méjì àwa méjìlá lọ college of preparation gbà yẹn àwọn schools àti lọ wọn ti tíìchì àwa tá a ti tíìchì bí grade 2 wọ́n gbà wá náà bẹ́ẹ̀ àwa tá a ti tíìchì rí yẹn wọ́n fún àwa ní iṣẹ́ direct tá a bá ti dé. ẹ̀jẹ̀ ti tíìchì rí. wọ́n á fún wa ní absorption letter. the absorption letter ni pé ẹni lè ṣiṣẹ́ tíṣà kan tó lọ wọ́n á wá direct níṣẹ́ tíá but àwọn yẹn jẹ́ bí school sars yẹn fi wá yẹn iṣẹ́ tí wọ́n máa ń pẹ́ díẹ̀. wọ́n tún dúró díẹ̀ tí wọ́n. mo dùn díẹ̀ ṣùgbọ́n àwọn àtàwọn jẹ́ grade 2 yẹn wọ́n fún wa níṣẹ́ reabsorption letter ni wọ́n fún wa nígbà yẹn àwọn àgbẹ̀ Ìbàdàn á gbé mi nígbà yẹn wọ́n gbé mi sí community high school Ìwó road Gbọ̀ngàn tí ó jẹ́ Olúfẹ́ high school lónìí nílùú Gbọ̀ngàn. ká tó lọ sí Olúfẹ́ Gbọ̀ngàn yẹn kí ni láyé ìsìn tó bá jáde ó dúró bàbá ẹlòmíì gan ti bábòmíì lọ tí ò padà lọ sí títì yẹn mọ́ ẹlòmíì jáde yunifásitì tó jẹ́ pé kò padà fi tọ́kọ́ jáde kò padà fi ṣiṣẹ́ ẹlòmíì ní di mọ́tò ẹlòmíì ń di carpentry ẹlòmíì ń di tailoring lóríṣiríṣi látàrí pé kò ṣiṣẹ́. kí ni ọgbọ́n tí ìjọba ń dá sí nígbà náà ṣé àṣírí pé kò sí àwọn tó fẹ́ kàwé nígbà yẹn ṣé ni àbí rìsọ́ọ̀sì wà fún ìjọba àbí ìjọba mọ tí wọ́n ṣe ń gbà náà àbí kí ni ó dọ́ pé tí ìbá ti parí ní ọ̀sán rìṣẹ́ nígbà náà bàbá. nígbà yẹn one kò sí private school lọ títí kò sí private school ẹni tó kọ́ bá gbogbo ẹni private schools nígbà kò sí private school àwọn public schools tó wà ọmọ pọ̀ gan ọmọ pọ̀ kódà tó bá ti ń jáde máa fi yàn síbi iṣẹ́ ni àti pé àwa tá à ń lọ sẹ́ǹsì ń gbà yẹn àwa tá à ń lọ́kàn pé sí olùkọ́ ni la fẹ́ ṣe ni iṣẹ́ àtórí ọmọ ṣe la fẹ́ ṣe la lọ sí teachers college ìdí pápá náà ò ní bírèdì àbí lè lọ sí mẹ́sìn ìpá ní bírèdì àbí lọ sí lọ́ọ̀ bọ̀ pé a fẹ́ torí ọmọ ṣe àfi ló ń gbà yẹn Ọlọ́run dẹ̀ wá sí dáadáa bàbá tí ń jáde ń gbà àwọn afáǹṣe ọ̀tún gbò di stage kan ní ẹ̀ break torí iṣẹ́ rí problem tá a kọ́ ní àwọn tó cancel teachers college àmì náà bẹ education dé Nàìjíríà because teachers college ọmọ tó wà lọ ń gbà yẹn ọmọ bá stubborn gan tó bá lọ ọbẹ̀ àwọn ò stubborn o ọ̀tọ̀ ọmọ tí wọ́n bá ń yẹ ẹran tí wọ́n bá lọ ọbẹ̀ tó bá lo táàmù kan bẹ́ẹ̀ wọ́n á rò mí àgùn lábẹ́rẹ́ nígbà tó wà padà orí ìyá ti wálé ọ̀sán senior man discipline everybody ó dẹ̀ jẹ́ fún discipline wà gan lẹ́yìn bá ti wá jáde gan kò sì bó ti fẹ́ dìbò tó fẹ́ sì wà wò torí pé ẹ̀kọ́ tó ti kọ́ ń bẹ̀ wọ́n fẹ́ kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ a lọ church a sì Sunday school oríṣiríṣi báyẹn then discipline tí mo gbà gan wà ń bẹ̀ ó ní time tó gbọ́dọ̀ sùn orúnkún orun ọ̀gbọ́n wà lórí bẹ́ẹ̀dì ẹni ó time tó gbọ́dọ̀ jí time tó gbọ́dọ̀ lọ wẹ̀ time tó gbọ́dọ̀ lọ jẹun ní dining hall bó bá ti kọjá time yóò jẹ mọ́ nìyí bó bá ti kọjá time tó wẹ̀ tó bá ti yóò jẹ mọ́ discipline yẹn bá wà débi pé olúwa òǹkàlùkù gbé kúrò ní ọgbà àgbéjáde lọ ògùn tá a bá wá ń dé Ọlọ́run lè nǹkan lọ́wọ́. ẹ̀sìn nígbà tí wàá dé Gbọ̀ngàn school bo ni wọ́n gbé lọ ní Gbọ̀ngàn. community high school Ìwó road but it's now Olúfẹ́ high school ọwọ́ Gbọ̀ngàn dé ìsìn yìí téèyàn bá lọ sọ́nà Òṣogbo ní Gbọ̀ngàn Ìwó junction yẹn ibẹ̀ ní school. ọdún mélòó lẹ lọ ń bẹ̀. pẹ̀lú kádàrá ọmọ ọdún 15 bẹ́ẹ̀ o. ọdún 15 ìrìyọ́pọ̀ ń bẹ̀ yẹn ẹja bẹ̀rẹ̀. ìgbà tí a kọ́ dé school yẹn tó o bá lè ṣiṣẹ́ principal yóò ní kò ní gbà ọ́ láàyè
ohun tó gbọ́dọ̀ kò dì mẹ́rù ẹ̀ tó bá débẹ̀ ní hard work because náà tá a bá ń bẹ̀ gan ìsọ̀lẹ̀ therefore ìsídà kò jọ ìwọ̀n nípa tẹ́jọ́ máa ṣiṣẹ́ tàbí kó fi skul yẹn kó gba transfer lọ kó tó pè á gbogbo ọ̀tá akọ́ngbà náà wọ́n ti soríire tó pọ̀ rẹ̀ wọ́n soríire gan nípa ọ̀pọ̀lọpọ̀ ọmọ gan la ń jàǹfààní wọn lónìí wọ́n soríire ìkọ̀ tí gbàgbà wá kọ́ ọmọ láàárọ̀ tán á tún sí lẹ́sìn fún wa kò sówó ń bi lẹ́sìn o free nígbà yẹn bí lẹ́sìn wọn gbowó ní ìsìn ni à ń kún àní o apart from that wá tún wá di bí Saturday ọmọ tí wọ́n bá tún ráàyè á tún nìkan wá á tún pàdé. owó gbọgbọ ènìyàn wọn. àgbowó gbowó. a kàn kọ́ gbogbo ìgbà yá kàn ṣe fún tọ́lọ́run pé at least in future àwọn ọmọ yìí náà á gba nǹkan kan padà lọ́dọ̀ Ọlọ́run ó kàdá àdìkún ní ìrànwá sí dáadáa ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ní ìrànwá sí dáadáa náà. ṣẹlẹ̀ rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tẹ́ ẹ lè gbàgbé níbi iṣẹ́ teaching tó ẹ pé ẹ mọ̀ rántí sáà ni. ìṣẹ̀lẹ̀ tí n lè gbàgbé ni ọmọ kan tó fẹ́ ṣàkóbá fún mi. bó ló ṣe ṣẹlẹ̀ bàbá. ìgbà yẹn mò ń kọ́ GS3 ní business studies àwọn GS3 wa ABCD EFGH ni a lórí skul yẹn pọ̀ gan ó wá ń kọ́ máa ń kíláàsì kan kíláàsì nẹ́ẹ̀sì mi ọmọ ìbẹ́ tí wàá gbóhùn ká Mr. TJ ni torí TJ ni wọ́n máa ń pè mí Mr. TJ wọ́n gbọ́ Mr. TJ ń bọ̀ Mr. TJ ń bọ̀ wọ́n kàn rọ́ gírì wọn ò tira wọn báyìí ìkànnì ọmọ yẹn ó wá ṣubú ó fi eyín sára rẹ̀ ní ètè òkè ó bẹ̀jẹ̀ gan kí ló dé mo bá ní kan gbọ́ ọmọ yẹn mo bá lọ sọ fún principal wọn sáré kan gbé lọ sí maternity wọ́n dẹ̀ take care rẹ̀ ọgbà tó ọmọ délé Mr. TJ lù tíù tó fẹnu gún tó fi fẹyín gún ra lẹ́nu òǹfọdún ilé ìgbà yẹn ń bọ̀ ìjọ kejì ó ń bọ̀ furiously ọkàn gba sáàbù wa ni adẹ́pọ̀ sáàbù ó sì grip mi nù lọ́ba ló sọ máa ń lọ́rùn kí ni wọ́n á fọ lẹ́nà máa ń wòran báyìí yẹn ṣe lọ sọ fún principal náà pé wàhálà ti ṣẹlẹ̀ o parent kan ti wá lọ aṣọ mọ́ Mr. Tijani lọ́rùn o ọ̀gá bá ní ká máa bọ̀ mo máa yẹn sáfàṣọ mi lẹ̀ ìgbà dọ́dọ̀ ọ̀gá olóògbé mi náà lọ́jọ́ ọ̀gá ní ọ̀kasọ̀mọ́ tíṣà èmi principal ọ̀kasọ̀mọ́ lọ́rùn ó ní problem wọ́n wá mú ọmọ yẹn wọ́n wá fàdé lọ wọ́n ní kó máa mú ìṣe state ìjọ tó ti rí school mọ́ ọba kasọ̀mọ́ tíṣà lọ́rùn èmi lọ́wọ́ akasọ̀ commissioner for education ọ̀kasọ̀mọ́ lọ́rùn kò sí lọ́rùn ọ̀tọ̀ ọmọ yẹn títí ní epo gbọ̀ngàn òun rìn káàkiri náà torí Ọlọ́run rí i pé kì í ṣèmi mo ṣiṣẹ́ yìí ọkàn gbókò mi torí ńgbà yẹn gan ayami disciplinarian náà disciplinarian ni mí tọ́wọ́n bá rí mi géètì báyìí yàrá ni wọ́n sá lọ nìyẹn. wọ́n sá lọ. wọ́n máa ń sá lọ torí àti mọ̀ pé tí n bá kò sòrò lọ́wọ́ ẹ̀rọ ń bẹ̀ ọ gbọ́dọ̀ dáa ni ìsídàkọ̀ dáa tàbí kò kó ìṣúná yìí gbogbo àti wọn ní gbó kiri ga ti mo jókòó wọn ìwọlọdún tẹ́ bá ti wẹ́ máa mú bọ̀ tó wà bẹ́ẹ̀ náà yàrá tí wàá gbọ́ pé Mr. TJ ń bọ̀ wọ́n sá lọ nìyẹn tó fà nìyẹn ọ̀tọ̀ máa yẹ ọ̀jáde skul yẹn yàrá ìfà lóbi ẹ̀ lọ́pẹ́ kọ́ máa mọ́ yẹn. ẹ jẹ́ ká wá rántí àwọn tẹ́ lè gbàgbé àwọn tẹ́ lè rántí gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ yín nígbà náà. lákẹ́kọ̀ọ́ láwọn akẹ́kọ̀ọ́ yín gan. ọmọ pọ̀ alákọ̀ọ́kọ́ nù wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti di chartered accountant. ìkíní mbẹ agbésẹ yín yọ. wọ́n gbé yọ lọ́rọ̀ àkáǹtì mọ̀ nǹkan wọ́n gbé yọ àwọn àbẹ́jì kan ń bẹ ọmọ Adéwọ̀bí ní onígbọ̀ngàn Táíwò Adéwọ̀bí Kẹ́hìndé Adéwọ̀bí Táíwò yẹn ní ìṣiṣẹ́ chartered accountant ọkọ ní Solódó Ìbàdàn ìkejì rẹ̀ is now high ranking teacher tó náà wà wọ́n secondary school mọ̀gàn ẹnì kejì ó ní Kazeem Ọlágòkè òun náà ṣiṣẹ́ ní Federal Airport Authority lẹ́kọ̀ọ́ chartered accountant lòun náà then ọmọ kan tó súnmọ́ mi dáadáa ara súnlẹ̀ account student náà ni ìyẹn wà ní Canada náà òun náà ṣiṣẹ́ bíi lọ́sìn kankan lọ́wọ́ káàkiri náà fún káàkiri báyìí kò dé sẹ́yìn pé wọn fẹ́ ṣe wedding fọmọ gan lẹ́nu of them náà sẹ́ǹdì gan sí mi inú wọn dẹ̀ mi inú tèmi náà máa ń ṣàdúrà fún wọn gbogbo ibi tẹ́ńkà fún wà ní ìsìn máa ń ṣàdúrà fún wọn because wọ́n gbé kòǹgbà yẹn wọ́n gbó training Ọlọ́run dẹ̀ fi compensate wọn wọ́n sì dáadáa. ó túmọ̀ sí pé ìwúrí olùkọ́ ò ní kí ọmọ téèyàn bá kọ́kọ́ dáa. wàláì kò sí there is no substitute for goodness to the student kéèyàn sì dára fún ọmọ ló jáde ó bá sì dáadáa ọmọ o bọ̀tà ṣiṣẹ́ láwọn àdúgbò ètò ìpè wọn máa bí ọmọ yìí olùkọ́ o kéèyàn kò sí olùkọ́ tó lè ṣe ń gbọ̀ngàn ní gbọ̀ngàn wa kan náà yìí kò sí tíṣà tó lè ṣe ń bẹ̀ tí wọ́n máa bí obìnrin wọ́n máa ń ṣe dáadáa wọ́n máa ń ṣe dáadáa ṣùgbọ́n nífẹ̀ẹ́ sí ìwé
Bàbá ẹ jẹ́ ká wá gbé teaching ayé ìgbà kan àtàyè òsìn ẹja gbèsègbè ara wọn, ṣé yàtọ̀ wà, ṣé ìjọra wà? With apology to the present day teachers, kò sí teaching mọ́. Ẹni kò sí teaching mọ́? I don't think so. Kí lẹ rí bàbá? Ìgbà tí wọ́n ti cancel teacher training. Yes sir. That is so the teachers college, not teacher training college. That's the education yìí. Ó ti di teachers college. Kí lẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀? Teacher training college, you are going there to be trained properly. Not the teacher college, you just go there, do their exam, that's all. Immediately, if you qualify as a teacher, they post them. That's why I think one of our lecturer tó sọ ni pé only we now have half-baked teachers. Half-baked teacher. Tó jìnnà dénú. Tó jìnnà dénú. Ló wà ní ẹsẹ̀. Ìyàtọ̀ wà nígbà náà. Wọ́n á ní pé ọmọ ìgbà náà fẹ́ ṣiṣẹ́. Ìwúrí wà fún teacher. Ìfọkànsìn wà fún teacher. Ó náà ní ìsìn ní sí téèyàn tẹ discipline ọmọ tí bàbá ń bọ̀ ǹjọ́ kejì tàbí ìyá náà ń kọ́ rẹ́bọ̀ àbá teacher in school. Wílílẹ̀ èèyàn lè fi ní dúdú ṣiṣẹ́ yẹn. Gbogbo discipline àtijọ́ èèyàn gbọ́dọ̀ apply rẹ̀ ní ìsìn. Ó mú kàn teacher náà wá túwọ́ ń bẹ̀ wọ́n máa wọ ọmọ yẹn ràn. Ó dẹ̀ affect àwọn ọmọ. Wọ́n máa yàn gbóbi sí wọn gbọ́dọ̀ sọ bí wọn lẹ́nu mọ́. Tó bá sì gbà kébù tó bá if you flog a child in the school òbí yà tó wá bá ń pẹ́ ọ̀nà tó ní. Now if you do that now olùdarí àkànbá rẹ̀ nǹkan tù. That's the why wọn kàlù náà wà ra mbẹ̀ǹtẹ̀ láìpẹ́ ẹni kí n kọ́ ni let me just teach you and go away. That's all. Kò sí teaching mọ́. Kò sí mọ́. Kákan lọ jókòó tán ọmọ máa kọ́ ẹ because that willingness that readiness of the student to learn is no more there. That teacher go develop kò sí nǹkan tó wúyàn lórí ibi teacher gan. In a situation no motivation no incentives nothing. Lọ́dọ̀ ìjọba àtọ̀dọ̀ our parents. That's it. Tọ̀dọ̀ parents ló jẹ́ burú jù. There is no cooperation from the parents. O lè bọ́ tó bá jágbe mọ́ máa pọ̀ nísìnyí go to some state tó bá jágbe mọ́ máa pọ̀ wá ti délé nísìnyí jọ́ kejì ọkàn ìgbà wà rẹ̀ sí i. That's the problem. Àdé school kan tó jẹ́ wọ́n ní irun ọmọ ọ̀dá nígbà táwa wà lóko láti jọ. Tó bá wẹ̀wà school wàá máa wọ èèyàn school bí ẹ̀ bá dánrú ẹ̀wò nísìnyí ẹ̀wọ̀n ni ó bára ẹ̀. Ọ̀dà ẹ ṣé bàbá ẹ kóhùn látàárọ̀ bàbá wa tí ẹ ti ń gbádùn pẹ̀lú àwọn ìrírí wọn òun náà ni bàbá wa Tijani Ọlábánjí Yẹ̀kí Tijani tí wọ́n jẹ́ ògbóǹtarìgì ògúnnágbòǹgbò àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ olùkọ́ni. Ṣé gbàngán ni ẹ ti. Ìgbà tí mo kó òtún ọlọ́dún mẹ́sàn-án láǹfà àṣẹ pírísà mi dẹ̀ kọ́ yarí ó ní ìgbọ́dọ̀ lọ. Èmi náà mo máa ṣe pírójẹ́tì kan tó mú wá sí ìlú ní ìgbọ́dọ̀ lọ. Ìgbà nígbà mo ní ìgbà ní ìgbọ́dọ̀ lọ. Tó bá dọ̀lọ́ ní apá transfer yìí náà. Ajẹ́ mi nìkan bí. Ìbẹ̀rẹ̀ sí computer school wọ́ọ̀ pẹ̀lú àdámì. Àmọ́ wa lọ́dún mẹ́rin ń bẹ̀. Bí ọdún méje tí máa ìjàmbá nílò I am going home láti lọ rìtàyà ní wọ́n ti tẹ̀lé àtúndì college láti wá rìtàyà lẹ́mú lọ́dún méje. Méjì lẹ lò ní St. Anthony's College. Mo wá rìtàyà ní 2011. 2011. Báwo wá ni sáfìsì àjò àti sáfìsì ilé nígbà tẹ́ délé? Sáfìsì àjò owó tá a lò lóhùn akọ́fẹ́ lò ní wọ́n mọ̀ sọ alẹ́ mi wọ́n lò ní máa ń pọ̀ jù ilé ìgbà. Àbí tá a torí ọmọ ṣe lọ. Torí fọ́ọ̀mù ilé sórí iná làbí gbàgbà tó àwọn àti ọ̀pọ̀lọpọ̀ sápò láǹtò ní ìtorí wa sápò torí egbò lè má tíṣà yẹn pọ̀ kò ní ti dandan ní ẹ gbọ́dọ̀ kàwé ní ẹ gbọ́dọ̀ kàwé ní ilé ìgbò oníkàlẹ̀ yóò fi ń jẹ ẹni ọ̀tẹ̀ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wọn ń dọ̀kadà yìí. Àwọn tó gbọ́ngbà yìí àwọn àti wà yunifásitì àwọn àti wà nígbò òyìnbó láwọn tó gbọ́. Láwọn tẹ kọ́. Náà táwọn sẹ́ńtà tó ní kọ́lẹ̀ náà àwọn tó gbọ́ wọn gbọ́ fúnra wọn àti òde gbọ́ gbọ́ fúnra wọn nàǹkọ́ wọn àti pẹ́lú ọlọ́run ìdáná lẹ́yìn náà mo ṣe ìdámẹ́ǹtì fún wa ní 2011. Lágbára ọlọ́run. Báwo wá ni life after retirement bàbá? Life after retirement ó depend on what is the environment. If you are contented tó ní ìfọkànbalẹ̀ tó láyé ọkàn tó fi gbogbo pàǹtọ́wọ̀ rẹ̀ tó you live a comfortable life. Alhamdulillah ìgbà mo fi ìgbà yà yóò ṣiṣẹ́ kankan àdẹ̀sọ́tò àwọn ọmọ wa. I do everything. I usually tell my children, look, this is my show. Ìkọ́lé kẹ̀lé ọkọ̀ mi, ìrà mọ́tò, ó dẹ̀ tó yín.
kí ni tíṣà ọ̀tún lè ṣe. ẹ ṣiṣẹ́ ní bọ̀tẹ́ ẹ ní okòwò kan bàbá wà ní ẹ ní okòwò kan o. kí o lè kó owó kan. mo kọ́ tàṣímẹ́ǹtì jẹ mọ́ ìkan náà sílẹ̀ ìdìbò ní máa tàṣí nígbà máa rí pé kí ni ó bí sọ́ọ̀bù oorun àárọ̀ mi tí mo fún wa ní I have to dispose everything of. contented ẹ lọ́rùn. kéèyàn ní ayọ̀ ọkàn. Face your religion, face your God. I've been looking forward to hereafter, after this life. Ẹ̀sìn bàbá ẹ dúpẹ́ lọ́wọ́ yín o lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè àlàáfíà ìdùnnú òun ni ẹ fi lo ìgbésí ayé yín o ẹ ní kábàámọ̀ lórí ọmọ tẹ́ ẹ fẹnu bí ẹ ní kábàámọ̀ lórí ọmọ tẹ́ ẹ fi bí láṣẹ Èdùmàrè gbogbo wọn náà ni ẹ jẹ wọn o ẹ jèrè wọn o iṣẹ́ àárọ̀ yín iṣẹ́ alẹ́ yín iṣẹ́ ọ̀sán yín kò ní dìbàjẹ́ láṣẹ Èdùmàrè adúpẹ́ lọ́wọ́ yín gan tí àtàpè yín ẹ jẹ wá ẹṣẹ adúpẹ́ lọ́wọ́ yín o bàbá wa tí a ti ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú wọn náà ni bàbá wa Ọlábánjí Yẹ̀kín Tìjání tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ ògbóǹtarìgì olùkọ́ni tí wọ́n ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba bàbá akínyìn o akínyìn lẹ́ẹ̀kan sí ẹ̀sẹ̀ àdúpẹ́ o. ara àwọn tí ẹ ti kọ́ tàbí àwọn tẹ́ ẹ jọ lò gbà tí wọ́n fẹ́ reach out sí yín ṣé lè yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ bá ní pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín bàbá. MTN 00 35 74 666 WC that is N74 00 35 74 66 74. tá a bá rẹ̀yìn tí bàbá náà ti fọwọ́ tọ́ ìgbésí ayé wọn tí Ọlọ́run sì pé kẹ́ ẹ yà dáadáa tẹ́ wá wò ó pé àsìkò rẹ̀ láti san oore Ọlọ́run nìkan ló lè san oore o ṣùgbọ́n èèyàn náà máa ń lẹ́mìí ìmoore tẹ́ wá wò pé ẹ fẹ́ sanjọ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá yẹn kí ẹ fi kàn sí wọn gbogbo tí ẹ bá ní lọ́kàn wábọ̀ tọrọ wábọ̀ béèrè ṣùgbọ́n wọ́n ní àwọn láyọ̀ ọkàn ṣùgbọ́n bí téèyàn bá ṣe sí òun náà ni èèyàn ti jẹ ẹ kàn sí bàbá ẹ ṣé o àdúpẹ́ o a máa ń lọ a tún padà wá láṣẹ Èdùmàrè thank you God bless you.